ẹ máa pẹ́ bẹ́ẹ̀ mọ́ pẹ́ tí ń pẹ́ o ẹ ò ní nájà wèrèwèrè o ẹ ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run ẹ máa jẹun ọmọ ẹ ò ní kánjú kú o láṣẹ ọba mi òkè Nigba Tiyin ètò wa. ní ti ń gbọ́ 107.7 FM lẹ́sìn ń gbọ́ Nigba Tiyin. Màmá wa ẹ ò ní kánjú kú ẹ ò ní sáré kú ẹ ò ní fojú sunkún ọmọ o oúnjẹ ọmọ ò ní kóró lẹ́nu yìí o ẹ ò ní gòkèrè ìbànújẹ́ ẹ ò túbọ̀ pẹ́ fún wa o Nigba Tiyin ò lè tó. ní ti ń gbọ́ 107.7 FM lẹ́sìn ń gbọ́ Nigba Tiyin o. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú sí a. Ẹ̀yin bá lọ́kọ̀ ló sọ̀rọ̀ òjò ó ṣe gbìdìgbìdìgbìdì. Ó sọ pé Ọlọ́run ọba jẹ́rìí òun. Èyí tó ń ṣẹlẹ̀ yìí náà ti mọ̀ ọ́. Ọ̀rọ̀ tá a sọ bọ̀ tá a ti mẹ́nu kú òun bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀yin màmá tí à ń kíbọ̀ lẹ́ẹ̀kan yẹn. Àkí wọn dáadáa lẹ́ẹ̀kan sí. Mo wá ní níjẹjọ atọrọ oore fún màmá kan. Àmọ́ àwọn àìtí ìrí oore yìí gbà ṣá. Sáà ni wọ́n ní jẹjẹrẹ ọmú. Ìyẹn breast cancer. Tá ni wọ́n nílò ìrànwọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. A sọ pé ẹbí wọn ti sáré, wọ́n ti tiraka, wọ́n ti gbìyànjú. Wọ́n ti náwó nọ́ra. Àmọ́ apá ti pin. Wọ́n sì fẹ́ rí dókítà. Ẹ dẹ̀ mọ̀ pé bọ́n bá ti rí dókítà ọ̀rọ̀ owó ni. Bí wọ́n sì ṣe mú jẹjẹrẹ ọmú yẹn kù ń bẹ̀ ló kù báyìí. Nọ́mbà ọkọ wọn lélẹ́yìí bóyá ẹ fẹ́ pe ọkọ wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ àbí ẹ̀yin fẹ́ ṣèrànwọ́ kan. 08140117499 08140117499 tàbí 07052898716 07052898716. Bóyá èyí sì fẹ́ fowó account number ọkọ wọn ni òun náà là á pè fún yín yìí. First Bank account ní 3070427098 3070427098. Sulaiman Abdulhakeem Sulaiman lè máa rí lórí àkáǹtì yẹn. Ọlọ́run ò ní dá wa dá bùkátà wa o. Bẹ́ẹ̀ bá lè ṣèrànwọ́ yìí inú wa ó dùn lọ́pọ̀lọpọ̀. ẹ jẹ́ ká yìn Elédùmarè. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin fẹ́ pè wá wọlé láǹfààní àti pè wọlé o. Sórí nọ́mbà yìí 07046359408 07046359408. Akí gbogbo àwa mùsùlùmí pàákù palẹ̀ mọ́ ọdún o. A sì gé àwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé tí wọ́n dìde ní àyè kálukú wọn tó náà wọ́n fẹ́ lọ jẹ́ pé Ọlọ́run. Ní ìlú Saudi lọ́hùn, àgbà aládùúrà pé bọ́lọ́run ṣe ṣọ́ yín lọ náà ni ó ṣọ́ yín padà o. Ìkan lára àwọn òpó tó gbé ẹ̀sìn mùsùlùmí dúró òun ni láti lọ ṣe tọlọ́hun nílẹ̀ Saudi lọ́hùn.
àràfà lálọ́bọ̀ lọ́lọ́wọ́n ọba Elédùmarè yóò ṣe o. Kẹ́sì ní lọ́kàn pé àtún gbọ́dọ̀ dé láti àràfà ká máa wá fẹ̀yìn Mẹ́kà síbíà o. Tún gbọ́dọ̀ dé láti ilẹ̀ Saudi lọ́hùn-ún kẹ́ ẹ máa wá lọ ṣe bàbá ń yọ́wọ́ àti ìyá ń ṣe kinní kan o. Gbogbo teaching tí wọ́n kọ́ wa lọ́hùn-ún òun ni kẹ́ ẹ já múlò. Èmi ò tí ì rí wọn bóyá àwọn alálàájì tán ti lọ Mẹ́kà rí àbí tán ti lọ rí bóyá tó ń fẹ̀yìn síbíà èmi ò tí ì rí o. Bóyá èyí ti wá rí wọn ẹ jọ̀ọ́ ẹ gbà wọ́n nímọ̀ràn tó pọ̀ tó pọ̀. A kò padà mọ́ ọdún lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ̀yin ti rẹran ọdún tiyín? Tẹ́ ẹ bá ti rẹran ọdún ǹjọ́ ẹ bá ti rẹran ọdún ẹ má gbàgbé ká wà ní tí ń bọ̀ ń bí o. Ẹ fẹ̀ràn ọdún tí a náà ránṣẹ́ o. Ẹran ọdún àbí ẹran léyà kì í ṣe ẹran tá a gbé sí kọ̀rọ̀ yàrá tá a máa dájẹ́ o. Tẹ́ ẹ bá dín kì í ṣe kẹ́ ẹ dín kẹ́ ẹ gbé pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kọ́ńbọ̀dù. Wọ́n ní ṣe la máa ń pẹ́ràn ọdún fáwọn àtẹ́wọ́gbọ́rẹ́. Ó ní ẹ̀gbọ́n mi kan jò ní ìjọ ọdún ni. Àmọ́ ní ẹ̀gbọ́n a máa kọ́ ọdún yìí nǹkan ọdún mi ẹ̀ máa tí ì fún mi. Ó lé mi yìí ṣàǹbẹ̀ lọ́hùn. Ó ní àwọn àǹbẹ̀ lọ́hùn náà ní kó máa fún ní nǹkan ọdún. Ṣé ó dìgbà tí n bá lọ gbé sáńbọ̀dù kẹ́ ẹ tó mọ̀ pé mo nílò ìrànwọ́? Ẹ má bèrè ẹran ọdún lọ́wọ́ mi o. Mi ò tí ì wọlé yá. Mi ò tí ì wọlé yá náà ẹ̀ ń fi mí ṣe ẹ̀yẹ́ ni. Mo dúpẹ́ mo yege. Ẹ kẹran ọdún wa ló ní wìtìwìtì. Kárí òun mú síbẹ̀. Fàájì ní tiwa lórí ètò lọ́jọ́ tòní. Tó bá di ọjọ́ mẹ́jọ bàbá Adébíyì Nasiru Daniel Taiwo á gbé wọn wá sórí ètò ká wá yanjú ọ̀rọ̀ wa tí àǹfààní bá sì wà di ọjọ́ mẹ́jọ. Kálọ̀ ń má ṣe wá lẹ́mìí tí ò ní dọ̀la tó ń dọ́jọ́ mẹ́jọ. Ó lé àrùn wọlé ó sọ ìmọ̀ tádàn fún nkúlùmù kẹ́mà àjọ ọlọ́run mi. A kí gbogbo ẹ̀yin ṣoore káàkiri àgbáńlá yìí o. Pàápàá jùlọ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde oore sí àwọn àgbàlagbà wa ní industry ká sọ bẹ́ẹ̀. Torí nǹkan òwúrí ni tá a bá rí ọmọdé tó ń gbé àgbàlagbà lárugẹ. Nǹkan tó dáa ni tá a bá rí ọmọdé tó ń fi ìjọmọdé ẹ̀ fi gbé àgbà lárugẹ. Àwọn àgbàlagbà ní movie industry yìí ní Nollywood Yorùbá yìí ní Yorùbá yìí ní movie industry Yorùbá tí wọ́n ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fara jìyà fún iṣẹ́ yìí. Bọ́dẹ̀ ṣe wá fara jìyà fún iṣẹ́ yìí wọn jọrọ̀ iṣẹ́ yìí. Kí ni mo gbé fẹ́dùn máa rẹ? Ọlọ́run wá ní kí social media dé ó tún wá bàṣẹ́ jẹ́ mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ wá ríṣẹ́ lọ tó yẹ pé location àwọn ọmọ ní skit maker yìí àwọn ní skit yìí náà ń lọ ṣe. Àwọn ọmọ yìí mo sì fẹ́ràn wọn dáadáa wọ́n tún rí àwọn àgbàlagbà yìí sí àwọn àgbà dáadáa. Wọ́n wá ń fi tiwọn gbé tàwọn àgbààgbà yìí lárugẹ.
nǹkan tó dáa ni ẹ dákun ẹ má dáwọ́ oore yìí dúró fáwọn àgbàlagbà yìí. Ká kí wọn lójú ayé wọn, ká yìn wọ́n lójú ayé wọn. Kó má jẹ́ pé ńgbà tán bá ti lọ tán láàmà wá fi RIP àbí kí náà pé kí ní ẹ fi ṣọwọ́ sí wọn. Ìyá gbóngán màmá mo jẹ́rìí màmá ti wà nínú ọlá báyìí. Ṣé ẹ rí àgbọ́dọ̀ bóra wa pa? Àwọn tí bá ń dùn ni àgbọ́dọ̀ fi pamọ́ sábẹ́ aṣọ. Àwọn èèyàn ń wo àwọn màmá yìí bíi pé ọ̀nà ọ̀la ló wà. Àmọ́ à ń bẹ lọ́hùn làwọn màmá wọ̀nyí. Àwọn màmá yìí wọn ò sì gbé ọwọ́ tó ń dùn wọ́n sábẹ́ aṣọ. Nígbà tání wọn ò pariwo jáde ní àlè mọ̀ pé ilé àlàpà náà ń gbé. Àmọ́ wọ́n pariwo jáde, àwọn ọmọ Nàìjíríà sì gbọ́ ohùn ariwo wọn. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ tẹ́ dìde sí àwọn màmá wọ̀nyí. Ìkan lára àwọn ọmọ tó ń ṣe skit yẹn ó tún ní bàbá Fatai Oòduà ni àwọn tó fẹ́ ṣoore fún báyìí. Àwọn ọmọ Nàìjíríà ò tún sọ pé ó sú àwọn rẹ̀ àwọn. Wọ́n ní kó tó di pé àwọn ṣoore fún bàbá Fatai Oòduà ìyẹn Lálùdé, wọ́n ní káwọn kọ́kọ́ wọlé tí bàbá Lálùdé ń gbé. Ńgbà tán nílé Lálùdé wọ́n ní mọ́tò tí bàbá fẹ́ gùn yẹn àwọn ò rà fún wọn. Wọ́n sì rà fún wọn. Ṣé rí ká celebrate àwọn bàbá wọ̀nyí lójú ayé wọn ò jù bẹ́ẹ̀ náà lọ, kò ju nǹkan bẹ́ẹ̀ náà lọ. Kò ń ṣe tán bá kú tán láàmà wá fi mẹ́sẹ̀jì ìdárò ránṣẹ́ sí wọn. Bàbá Bápì Lolo mú kí ẹ̀yin náà o. Latest car owner in town. Lágbára Ọlọ́run mọ́tò yìí ò ní bàjẹ́. Àwọn ọmọ Nàìjíríà tọrọ ròyìn yìí àwọn náà wọn ò ní ṣe tí wọ́n tì í. Bó ṣe ń ṣe fún gbogbo yín pé kẹ́ ẹ lè dùn rí láwùjọ káwọn lè máa rí yín kínú wọn lè máa dùn. Ọlọ́run ò ní jẹ́ kí kòrò ó bà wọ́n náà. Àròpá máa lè wo àwọn ètò wa tó ti ré kọjá ni ká wo àwọn nǹkan àbí méjì ká fi tún kọ́ra wa lẹ́kọ̀ọ́, àmọ́ àkókò wa ti lọ. Torí náà a ó bọ́lẹ̀ báyìí lórí ètò fún àkànṣe ètò kan tí ó fẹ́ gorí afẹ́fẹ́. David Yemi Ajara fẹ́ dá wà lára yá ní àbẹ̀ yẹn. Adégbéyẹ. Òun àti partner Samuel Adégbéyẹ wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kékeré kan. Èmi ò gbọ́ wọn torí kò sí nǹkan tí no knowledge is waste ní. Ẹ má yí kú òun bẹ́ẹ̀ ń pé Kolawole Ajala ti kú lórí ètò àwa fẹ́ yí síbòmí, ẹ má yí síbòmí o. Ẹ fílẹ̀ ní Timber 107.7 FM. Níbi tí àṣà àti ìṣẹ̀lẹ̀ wa ti jẹ wá lógún. Tọ́ ẹ jẹ́ máa dágbére lórí ètò yìí wà ní dágbére lékú lọ́wọ́ o. Lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lọ́jọ́ tòní mo kí wọn. Tèmítọ́pẹ́ ọ̀gọ́ ló wà mo kí ọ dáadáa, wọ́n ní team leader. Adéolú Adéoyè mo kí ẹ̀yin náà ẹ kú iṣẹ́ o. Nasiru Daniel Taiwo mo kí ọ lọ́pọ̀lọpọ̀. Matthew Àtàndé mo kí ìwọ náà ẹ kú iṣẹ́ o. Mo kí alága àtolùdarí iléeṣẹ́ wa lẹ́ẹ̀kan sí. Wọ́n ní tí eégún ẹni bá jó orí máa yàtọ̀kùn ni. Kò sí nǹkan tí ó fi ṣe bàbá tí bàbá bá ní kétò yóò sì dúró náà. Àmọ́ mo sọ lẹ́ẹ̀kan bàbá dáadáa bàbá yìí. Ọlọ́run ó máa ṣàlékún oore fún yín o. Kolawole Ajala ló kọ tèmi, èmi lọ́mọ lọ́wọ́ òdúró, èmi lọ́mọ àjírí, èmi lọ́mọ àjíwọ̀. Ará òwú kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní ti àlówó wọ̀nyí gbowó là lọ́wọ́ òwú. Èmi a máa ní tèmi di méjì lówù. Bẹ́ẹ̀ bá dórí lè òwú ẹbẹ̀rẹ̀ ilé bàbá ńlá bàbá mi nílé Abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwú tó toró nílùú Abẹ́òkúta. Ilé Olúṣòmí òun nílé bàbá tó bí ńlọ́mọ. Ẹ mọ̀ gbáwọn ní nílé bàbá ká má ní tìyá. Èmi lára bàbá mòdé ọmọ tagbáta ọmọkúrò ọmọlẹ̀ kọ́lẹ̀rù lọ́ba ọmọ kíbò májà kọmọdé ọ̀bá má pẹ̀yọ. Àwọn bàbá ńlá ti wá lọ lámọ láyà àtọrọjọ ẹnu wọn tọ́jàre tán nígbà tọmọ ń gbowó tíṣe nìyá ẹ̀ ń gbàṣe kọmọ ọ̀bá májà kọmọdé ọ̀bá má pẹ̀yọ títí ọjọ́ mẹ́jọ ó dìgbà o.